bátìrì rọ̀ ni kò lè jáde. So tẹ́ ẹ bá ṣéèkì ikùn yín báyìí ìtọ̀ lè jáde. Ó lè máa jáde ńgbà mí. Jésù Kristi. Ẹ̀yin tẹ́ ń tọ́ ìtọ̀ ti yín láyọ̀ àti àlàáfíà láìsí ìnira kankan ẹ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. So ikùn tẹ̀sẹ̀ ń ṣèkì báyìí ló jẹ́ kẹrí ìtọ̀ yẹn tọ̀. Ó jẹ́ kó jáde báyìí. Ok, kíní yẹn ti jòkó lé bládà báyìí àbí? Ìjókòó yẹn ikùn mi ti Ikùn yẹn ti jòkó sórí bládà. Jésù Kristi. Ẹ jọ̀ọ́ gbẹ̀yìn tẹ́ ò fídíò ẹ jọ̀ọ́ bá wa máa share fídíò yìí. Mo wà ní ọ̀dọ̀ Mr. Adédèjì. Okay, Mr. Ayọ̀dèjì Dámilọ́lá ní ìlú Iléṣà. So wọ́n ti ní ìpèníjà yìí láti 10 years ago. So ẹ wọ ṣòkòtò yín ní torí Facebook. Wọ́n ti wà lórí ìpèníjà yìí láti bí 10 years ago. Láti bí 10 years ago náà ti wà ní ìpèníjà tí ẹsẹ̀ ti kán àbí spinal cord injury àbí. Ẹ sọ̀rọ̀ ẹ jẹ́ káwọn èèyàn gbọ́ nǹkan tẹ́ ẹ sọ dáadáa. Ẹ̀yìn mi ló kán, ẹ̀yìn ni. Spinal cord ni mo ní. Láti bí ọdún mélòó báyìí? 2010 ni. Yàrá sọ pé bóyá bí 15 years ibà. 15 years. Láti 15 years náà ti wà báyìí tí wọ́n ti dẹni tí ò lè rìn mọ́. Ẹ má bọ̀ níbi tí wheelchair yín wà. Wọ́n ti dẹni tí ò lè rìn mọ́ láti bí 15 years ago. Àkànnàbà tẹ́ wò ní description fídíò yìí òun lẹ fi máa ràn wọ́n lọ́wọ́. Ẹ jẹ́ kí n fi sí comment section náà. Ẹ máa ra sà. Ẹ jẹ́ bá máa share fídíò yìí. Gbogbo ẹ̀yin tẹ́ wò fídíò yìí lọ́wọ́lọ́wọ́. Ẹ bá máa share fídíò yìí sí gbogbo group tẹ́ bá wà. Kò sí tẹ́ fi ran arákùnrin yìí lọ́wọ́ ní àkókò yìí. Kò sí ohun tẹ́ fi ràn wọ́n lọ́wọ́ tó kéré jù. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ jẹ́ ká dìde fún ìrànlọ́wọ́ arákùnrin. Mo gbàdúrà pé bẹ́ẹ̀ ṣe ràn wọ́n lọ́wọ́ Ọlọ́run á dìde ìrànlọ́wọ́ fún ẹ̀yin náà. Ẹ̀yin tẹ́ rìn fúnra lára yín ẹ jẹ́ máa sọ wípé Olúwa ó ṣe. Bí àwọn ṣe rìn rè láti 15 years ago kó tó di pé Ọlọ́run tún ṣe wheelchair fún wọn. Kó tó di pé Ọlọ́run ṣe wheelchair fún wọn. Ẹ máa ra sà. Ìwọ tó bá pé lójú tó pé lẹ́sẹ̀ tó ń rìn bẹ́ẹ̀ nìyàn ti ń rìn. Tọ́rẹ̀ ò tí ẹjọ́ ẹ máa ra sà. Ẹ má gbàgbé láti máa click lórí like button. Ẹ máa click lórí like button. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá ẹ máa click lórí like button. Kẹ́ máa share fídíò yìí. Kẹ́ dẹ̀ máa sọ wípé Olúwa ó ṣe. Ẹ̀yin tẹ́ bá lè pe Ọlọ́run ní oríṣiríṣi orúkọ tó bá wù yín tẹ́ mọ̀ wípé ẹ fẹ́ràn láti máa pe Ọlọ́run. Ẹ máa pe lọ́dà post yìí. Èmi máa ń pè ní ọba àpèrire. Èmi máa ń pè ní ọba ìyanu nítorí pé mo mọ̀ pé kò sí ohun tí Ọlọ́run ò lè ṣe. Ẹ máa ra sà. Ẹ máa ra sà. Ọlọ́run á ràn yín lọ́wọ́. Ibi tí wheelchair yẹn wà lélẹ̀. Ẹ jọ̀ọ́ bá máa share fídíò yìí. Bẹ́ẹ̀ ṣe ń share fídíò yẹn ẹ jọ̀ọ́ ẹ máa rí àánú gbà. Gbogbo ẹ̀yin tẹ́ ń share fídíò yìí lọ́wọ́lọ́wọ́ ẹ máa rí àánú gbà. Ohunkóhun tọ́lọ́run bá ti yọ̀ǹda fún yín ẹ bá wa máa send ẹ̀ sí wọn báyìí lọ́wọ́lọ́wọ́. Ẹ bá máa send ẹ̀ sí wọn. A wà live pẹ̀lú wọn báyìí. A wà live pẹ̀lú wọn báyìí. Last time ta wá sí ọ̀dọ̀ wọn a ti gbé mattress fún wọn pé kán tẹ̀ sì máa fi yẹn sùn náà. Òun ló ń tà yìí ṣe fún wọn. A dẹ̀ fún wọn ní change kékeré. Change yẹn ò lè tó wọn láti ṣe nǹkan kan. Ṣùgbọ́n tí arákùnrin bá lè gbìyànjú ẹ máa ra sà tó bá lè gbìyànjú láti ní ṣọ́ọ̀pù tara ẹ̀ tóun náà dẹni tó ń ta 1 or 2 things bí àyẹn tún nígbà tí wheelchair ti wà tó fi máa control ṣé ká bá yín súnmọ́ bẹ̀yìn àbẹ́ máa ṣe máa lè dédé ẹ̀ báyìí ẹ lè débẹ̀ ẹ lè débẹ̀ ó yá ẹ wá gbà lọ́wọ́ kẹyẹ kí lọ assist wọn ẹ dẹ̀ assist wọn ẹ máa ra sà. Ṣé kí n kọ́ báyà mi? Ẹ máa ra sà. Ṣé kí n wá gbé yín? Yeah, I'm excited to do it. Ẹ pẹ̀lẹ́. So ibo lẹ sọ pé ó ń dùn yín ní ìdí yẹn gan tẹ́ sọ pé ó jẹ́ kó tún wá dìdí ẹ̀. Ibi ìdí méjèèjì. So bẹ́ẹ̀ ṣe jókòó yìí báyìí kò convenient rárá rí. Kò convenient rárá pẹ̀lú bẹ́ẹ̀ tí ṣe jókòó yìí.
so fídíò yẹn tá post last lẹ́yìn ìgbà tá wá gbé mattress fún yín yes mo ìdá torí kò sí máìkì lára fún yẹn lẹ́yìn ìgbà tá wá gbé mattress fún wọn fídíò tá padà post làwọn èèyàn send owó yìí 20,000 naira so ni mo ní kí wá kó fún wọn ní ọ̀sán yìí ẹ jọ ohun tí Ọlọ́run bá tún fi ran ẹ̀yin èèyàn yìí lọ́wọ́ ẹ túbọ̀ máa bá wa send ẹ̀ sí Mr. Ayọ̀dèjì àbí Ayọ̀dèjì Dámilọ́lá wọ́n wà ní ìlú Iléṣà kí lórúkọ àdúgbò yìí sà Kórípé street náà wà ní ìlú Iléṣà nítòsí Ògèdèǹgbé high school àbí nítòsí Ògèdèǹgbé high school níbẹ̀ ni ilé wọn wà ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ohunkóhun tẹ́ ẹ bá ní láti fi ràn wọ́n lọ́wọ́ ẹ máa send ẹ̀ sí account number tẹ́ ẹ wò ní description fídíò yẹn kẹ́dẹ̀ tún wo comment section náà a kọ account number yẹn síbẹ̀ ó gbàdúrà pé bẹ́ẹ̀ ṣe ń ràn wọ́n lọ́wọ́ Ọlọ́run á dìde ràn lọ́wọ́ ẹ jẹ́ bá gbàdúrà fáwọn tó ṣe ilé fún yín sà. mo gbàládùra fún àwọn tó ṣe ilé fún mi ibikíbi tẹ́nì kọ̀ọ̀kan wọ́n ti mú owó ìlágbára Ọlọ́run wọn ò ní mọ bẹ̀. Àmín. Wọn ò ní dààmú lórí ọmọ. Àmín ní orúkọ Jésù. Wọn ò ní dààmú lórí ayọ̀. Àmín. Bọ́dún ti ń parí lọ tí àwa náà ń súnmọ́ òpin ọdún. Ẹ̀mí gbogbo wa ò ní bọ́dún lọ. Àmín ní orúkọ Jésù Kristi. Ọlọ́run á jẹ́ kán máa rọ́wọ́ yọ. Àmín àmín àmín. Aburú wàhálà ayé èní káwọn náà. Àmín àmín. Ẹ̀dẹ̀ ní fìbànújẹ́ jẹun ọ̀tá. Àmín àmín. So Mr. Ayọ̀dèjì kí ni nǹkan tí ẹ fẹ́ kí ẹ sọ kámẹ́rà débi kan lè gbọ́ dáadáa kí ni nǹkan tí ẹ fẹ́ kí ni àwọn ohun tẹ́ rò wípé ẹ lè ṣe láti máa fi jẹun tẹ́ fẹ́ kọ́ ọmọ Nàìjíríà ṣe fún yín. Nǹkan tí mo fẹ́ káwọn ọmọ Nàìjíríà ràn mí lọ́wọ́ lé lórí báyìí ni pé bí mo ṣe lè máa nǹkan ló lè máa mówó wọlé fún mi bóyá lójoojúmọ́ torí tí n bá ní kí n ta ọjà mo ti gbìyànjú ẹ̀ rí àwọn èèyàn wà ní sọ̀rọ̀ àǹdíìsì mi tó ń ta arú nǹkan tí mo ń tà nígbà yẹn so kíní yẹn náà wọn níbi káwọn èèyàn kan gbá láwìn náà wọ́n tún mú owó ẹ̀ wá wọ́n mọ̀ á fún mi lówó bóyá ibi ta ni mo fẹ́ lọ bá kò ṣẹ̀ṣẹ̀ tí mo fi máa rìn so ni mo fi wá òpé tí n bá bóyá machine kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta yẹn tí n bá kàn rí ìyẹn á máa mú owó wọlé láti bẹ́ẹ̀ mo lè máa ṣe bóyá bí àwọn ìyẹn kẹ̀kẹ́ márúwá mo lè tẹ́ bá lè rí kẹ̀kẹ́ márúwá ti tó bí èlò báyìí kẹ̀kẹ́ márúwá ti máa tó bí àbí 4 million naira àbí. Bẹ́ẹ̀ni tágbára ò bá dẹ̀ tún gbé yẹn bó bá ṣe máa sí yìí tó bá ṣe ọ̀kadà tó máa deliver fún yín ní ojoojúmọ́ kó sáà ti jẹ́ tuntun kó sáà ti jẹ́ nǹkan tó máa deliver kó sáà máa deliver fún yín ní ojoojúmọ́. mi ò ní pé bóyá mo kàn ń pe èèyàn kan tàbí pé mo ń yọ àwọn èèyàn kan. mo tún wá wo nǹkan kan tá bá lè rí bíi ṣọ́ọ̀pù tó jẹ́ tí ìṣe àdúgbò bíi tẹ̀ ń gbé tó máa gba ṣọ́ọ̀pù ńlá fún yín tẹ́ máa ta àwọn in bulk bí i minerals páàkì bottle water malt tó máa jẹ́ páàkì ní tí ìṣe yọ. inú mi á dùn inú yín máa dùn. ẹnu fífò idún yànmùyànmù àti ti máa dé ṣọ́ọ̀bù yẹn náà lójoojúmọ́ àti máa dé ṣọ́ọ̀bù lójoojúmọ́ àti pé condition tèmi gan lára bóyá ọjọ́ tí mo bá fẹ́ tọ́lẹ́tì lè máa ṣe ibi tí mo sí ṣọ́ọ̀bù sí àtúnira fún mi. báwo lẹ ṣe ń tọ́lẹ́tì gan bí tẹ́ wáyé. kẹ̀kẹ́ náà ni mo ń lò tí n bá fẹ́ tọ́lẹ́tì tó máa gbé pọtí sílẹ̀ mo dẹ̀ máa nàgà mọ́ bẹ́ẹ̀dì mi mo bá ti nàgà mọ́ bẹ́ẹ̀dì orí ẹ̀ náà mo ti máa ṣe bí ẹni pé mo fẹ́ dáhùn títí mo fi máa dórí pọtí. tẹ̀fi máa dórí pọtí tẹ̀fi máa lè tọ́lẹ́tì. ìgbà tí mo bá dẹ̀ ti yà á tán màá nàgà mọ́ ṣí àkàn nínú ilé màá fi dórí ilé mo yẹn ṣe nìyẹn tí mo fi ń tọ́lẹ́tì. so ìdí tó ń dùn yín yẹn báyìí báwo wà ní báyìí. apá kan ilé ó tẹ̀ ń bẹ́ tà díẹ̀ tó tẹ bá ń gé mi ní nǹkan níbi ilé báyìí bẹ́ẹ̀ lè má mọ̀. ẹ lè má mọ̀ tó bá ń gé yín nìkan bí báyìí ẹ lè má fi lè. bẹ́ẹ̀ni. so mo ṣe ń gba ìbáyìí ẹ. bẹ́ẹ̀ ṣe ń gba ẹ̀ tí ìbá ṣe gbà tára mi jí díẹ̀ díẹ̀ ló jẹ́ kí n lóye pé bóyá nǹkan kàn mí. pé nǹkan kàn yín tí nǹkan bá ń kàn yín tẹ́lẹ̀ yìí mọ̀. mi mọ̀. eléyìí nǹkan. eléyìí báyìí ní tẹ̀ báyìí mo máa mọ̀ tí nǹkan bá sọ yẹn ló jẹ́ kí bí ìwà ó ń pọ̀ sí tí wọ́n ní kí n ra àwọn nǹkan kan tí mo tún lè fi sójú ẹ̀ ni mo sáà tún wá owó ẹ̀ náà láti ti. Ọlọ́run máa pèsè lágbára Ọlọ́run ẹ jẹ́ ẹ túbọ̀ máa bá wa ràn wọ́n lọ́wọ́ àwọn tó ń fídíò yẹn lọ́wọ́ báyìí ó dá mi lójú pé wọ́n ti tó bí 100 àbí 50 àbí ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ́ wo fídíò yẹn ọkọ bá wa kílíkì lórí like button bẹ́ẹ̀ ṣe ń kílíkì lórí like button yẹn gbogbo ẹ̀yin tẹ́ wo fídíò yìí lọ́wọ́lọ́wọ́ ẹ bá máa kílíkì lórí share ẹ máa tẹ share kò sí nǹkan tẹ́ fi ran arákùnrin lọ́wọ́ ní àkókò yìí tó kéré jù bó ṣe 500 naira bó ṣe 1000 naira ẹ̀yin tó gbára yín bá gbé 50 tó gbé 100 tó gbé 200 ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fi ràn wọ́n lọ́wọ́ ká yọ wọ́n kúrò nínú situation tó wà yìí mo gbàdúrà pé Ọlọ́run á gbé olóore àti aláàánú dìde sí ẹ̀yin náà orúkọ tèmi ni Ẹ̀san Oladiti David tẹ́ mọ̀ sí Olatidi praise mo gbàgbọ́ pé Ọlọ́run kò gbàgbé mi Mr. ó dà pé ẹ̀kọ́ orin yẹn náà lọ́jọ́ tí mo wá síbí last ẹ̀kọ́ orin yẹn jẹ́ kí n gbọ́ sà. mo gbàgbọ́ pé Ọlọ́run mi kò gbàgbé mi o. mo gbàgbọ́ pé Ọlọ́run mi kò gbàgbé mi o. básìkò mi bá tó Ọlọ́run á gbógo mi jáde.
básìkò mi bá tó ọlọ́run aṣíjú àánú rẹ̀ wò mí màá ṣe rere. Àkókò yìí ti tó lágbára ọlọ́run á dẹ̀ ṣíjú àánú ẹ̀ wò yín ẹ máa ṣe rere. Ẹ jọ̀ọ́ bá máa share fídíò yìí, bẹ́ẹ̀ ṣe ń share fídíò yìí ẹ máa rí àánú gbà, bẹ́ẹ̀ ṣe ń click lórí like button yẹn ọlọ́run á fi àánú wá yín rí. Ọdún tá a fẹ́ ṣe àti Christmas àti New Year ẹ ní ṣe kankan nínú ìnira, bí ògo ti ń jẹ́ ti ọlọ́run gbogbo ilẹ̀ máa rí àánú gbà. Ẹ jọ̀ọ́ bá dìde ìrànlọ́wọ́ fún wọn. Account number yẹn lẹ́wọ̀ yẹn 3051015888 Ẹ̀san Oladiti David. A wà lọ́dọ̀ wọn báyìí lọ́wọ́lọ́wọ́. Ẹ máa send nǹkan tẹ́ bá fẹ́ fi ràn wọ́n lọ́wọ́, ẹ máa send ogun tẹ́ bá fẹ́ fi ràn wọ́n lọ́wọ́. A wà ní ọ̀dọ̀ wọn lọ́wọ́lọ́wọ́ báyìí. Ọlọ́run á máa dìde àánú fún ẹ̀yin náà. Básìkò mi bá tó ọlọ́run á gbógo mi jáde, básìkò mi bá tó ọlọ́run á ṣíjú àánú rẹ̀ wò mí màá ṣe. Ẹdún náà bẹ́ẹ̀ ṣe wà lórí ìjókòó ṣe ẹ̀ ń ro àwọn nǹkan kan tó bá kọ ẹ̀yin nìkan. Mo máa ń ronú ọ̀pọ̀ orin náà ni mo máa fi ń gbéra mi lọ́kàn lé. Tẹ́ bá ti ń ronú orin lẹ fi máa ń gbéra yín lọ́kàn lé. Mo fi máa ń dára mi lára yá padà. Torí ìgbà tí mo wá síbi kò sí ọmọ lọ́dọ̀ yín, kò sí ìyàwó lọ́dọ̀ yín, ẹ̀yin nìkan náà. Èní náà tí ó ti dẹ̀ mẹ́ta tí mo wá síbi tó yẹ pé ẹ̀yin nìkan ni mo bá, mi ò rí ọmọ, mi ò rí ìyàwó pẹ̀lú yín. Ọlọ́run ti kọ́ ni. Ẹ̀yin nìkan lẹ ń dágbé. Àwọn èèyàn tún sì ní ìgbàgbọ́ o. Àwọn èèyàn tún sì, Ọlọ́run á dẹ̀ mú ìgbàgbọ́ yín tẹ́ níyàn, Ọlọ́run á fi mú yín lára dá. Ẹ jọ̀ọ́ ẹ bá máa share fídíò yẹn, ẹ bá máa share fídíò yẹn, gbogbo yín lẹ máa rí àánú gbà, gbogbo yín lẹ máa rí àánú gbà. Ohunkóhun tẹ́ bá ní ẹ fi máa ràn wọ́n lọ́wọ́. Mo ti kọ sí description fídíò yẹn, mo dẹ̀ ti kọ sí comment section. Account number 3051015888 Polarisbankk Esan Oladiti David. Ẹ̀san Oladiti David. Last time tá wá, kí ni àwọn nǹkan tá a wá rà fún yín last time sir? Káwọn torí kò ń ṣe àgbọ̀ àwọn èèyàn ló máa rí last video yẹn kan lè rí báyìí. Kí láwọn nǹkan tá a rà fún yín last time sir? Mi ò ní bẹ́ẹ̀dì tí mo fi ń sùn. Bẹ́ẹ̀lẹ̀ wọ́n dẹ̀ ti wá ra bẹ́ẹ̀dì fún mi. Àti wá ra bẹ́ẹ̀dì fún Bẹ́ẹ̀ yín. náà ni gáàsì tó fi ń dáná, mo tiẹ̀ ti wà para gáàsì gan. So wọ́n wá gbé yẹn náà fún mi, wọ́n dẹ̀ tún fún mi ní change díẹ̀. A dẹ̀ fún wọn ní owó díẹ̀ pé kán sì máa fi jẹun díẹ̀ ṣùgbọ́n owó yẹn báyìí ṣọ́ọ̀ṣì kù sọ́wọ́ yín. Kò kó nǹkan kan mọ́ torí ìdí ni pé ojú ibi tó ń dùn mí yẹn gangan olóńgbọ́n. Ok, olóye tẹ́ ẹ̀ ná sójú ibi tó ń dùn yín yẹn. Olóye tí mo ná lé lóṣù báyìí tí n bá fẹ́ sírò nǹkan tí mo fi ń ra àwọn nǹkan tí mo fi ń ná lébẹ̀ go to 30,000 ó lé ní. Ọlọ́run ló dẹ̀ ṣe. Accident yẹn dé gbogbo ẹ̀yìn dé gbogbo bìbí yín. Pátápátá ló dé. Ẹ gbé kámẹ́rà yín wá. Pátápátá. Òun rèé. Àwa tọ́ Ọlọ́run dáadáa, ẹ jẹ́ ká mọ ìyà ara wa. Ẹ̀yin tẹ́ bá sì wà lálàáfíà ẹ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. Ẹ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. Ẹ̀yin tẹ́ wà ní àlàáfíà ara ẹ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Mo gbàdúrà pé Ọlọ́run á dìde ìrànlọ́wọ́ fún yín sà. Ẹ̀yin ọmọ Nàìjíríà ìjọba máa share fídíò, gbogbo ẹ̀yin tẹ́ wo fídíò yẹn bá máa share fídíò yìí, gbogbo ẹ̀yin tẹ́ tẹ like button yẹn. Mo gbàdúrà bí ògo ṣe ń jẹ́ ti Ọlọ́run, ẹ ní ṣe ọdún yìí nínú ìnira, ẹ ní ṣe ọdún yìí nínú ìdààmú. Àǹtí mi Blessing Adébíyì Kọ́lá, mo gbàdúrà pé máa rí àánú gbà. Gbogbo ẹ̀yin tẹ́ join wa, Bọ́lá Ayẹni, adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà, adúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Mr Ganiyu Kabiru, Stella Igodaho, Surajudeen leader, Adéyẹyè Martins Adébáyọ̀, gbogbo yín ẹ jọ̀ọ́ bẹ́ẹ̀ ṣe wo fídíò ẹ bá máa. Tóní Adéníyì, Michael Oyèrìndé, Adélẹ́yẹ Adétutù, Bùsọ́lá Ọládèjì, gbogbo yín ẹ jọ̀ọ́ ẹ bá máa share, ẹ bá máa share bẹ́ẹ̀ ṣe ń wò. Ohunkóhun tí Ọlọ́run bá ti yọ̀ǹda fún yín ẹ bá máa ràn wọ́n lọ́wọ́. Motúnráyọ̀ Ayẹni, mo rí ogo bẹ́ẹ̀ ṣe ń share fídíò yẹn, Ọlọ́run á fi àánú wá ẹ̀yin náà rí. Mrs Kemi Adenuga, Gbénga Kọmọlẹ́yìn, Ìtádàrẹ Ọmọrẹ̀mí Olúṣọlá, ẹ jọ̀ọ́ ẹ bá máa share fídíò yẹn bẹ́ẹ̀ ṣe ń wò. Ẹ bá máa share fídíò yẹn. Àtíkù Fọlákẹ́, ẹ bá máa share fídíò yẹn. Ẹ bá máa Usman Adémọ́lá, Dámilọ́lá, Austin Kenny, Abidin Ogundare, Austin Kenny, gbogbo yẹn ẹ jọ̀ọ́ ẹ bá máa share fídíò yẹn. Joseph Oyèbọ̀dé, gbogbo yẹn tẹ́ wo fídíò ẹ jọ̀ọ́ ẹ bá máa share, ẹ bá máa share. Flaky Esuani, ẹ bá máa share fídíò yẹn, máa click lórí like button yẹn kẹ́ máa share. Akínsìmóyè Tọ́pẹ́, ẹ̀yin náà máa click kẹ́ máa share fídíò yẹn, ẹ máa share fídíò yẹn. Bímbọ́ Ọlátòkúnbọ̀, Surajudeen leader, ẹ jọ̀ọ́ ẹ bá máa share fídíò yẹn. Mo gbàdúrà pé bẹ́ẹ̀ ṣe ń share fídíò yìí, Ọlọ́run á fi àánú wá yín rí. Àti wá sí ọ̀dọ̀ Mr Ayọ̀dèjì, Dámilọ́lá ní ìlú Iléṣà, ibẹ̀ la wà lọ́wọ́lọ́wọ́. Ẹ jọ̀ọ́ ẹ bá ràn wọ́n lọ́wọ́, Ọlọ́run á dìde ìrànlọ́wọ́ sí ẹ̀yin náà bí ògo ti ń jẹ́ ti Ọlọ́run. Ẹ máa ra sà, ẹ máa ra sà. Ọlọ́run á ràn yín lọ́wọ́, Ọlọ́run máa gbá àánú dìde, Ọlọ́run máa gbé olùrànlọ́wọ́ dìde. Bẹ́ẹ̀ ni Ọlọ́run á gbé olùrànlọ́wọ́ dìde.
Olu Philip, thank you so much for the comments. Ẹ jẹ́ bá máa gbàdúrà gbogbo ẹ̀yin tẹ́ wà ní comment section yìí náà ẹ bá máa gbàdúrà fún wọn. Ẹ bá máa gbàdúrà fún wọn. Mo gbàdúrà pé Ọlọ́run á gbé ìrànlọ́wọ́ dìde fún ẹ̀yin náà. Ẹ bá máa gbàdúrà fún wọn. Ike tí dáàdì yìí fi ń tàn rí ní gbogbo ìgbà. Ike náà fi ń tàn ní gbogbo ìgbà tí mo wá last dà pé ike kóòkì ló wà lọ́wọ́ yín. Ẹ ti change ẹ̀ sí mi. Torí tó bá tó stage kan ike yín á máa rùn. Tẹ́yìn kò ní lè mú mọ́. Mo tẹ̀ tún máa ń fọṣẹ́ fọ ní pàpà síbẹ̀ náà mo ń fọṣẹ́ fọ tó kò sọ́gbà náà tó bá ti pẹ́. A tún máa rùn. Ọlọ́run agbáláàánú dìde sí yín. Ọlọ́run agbáláàánú dìde sí yín. Ọlọ́run agbé aláàánú dìde sí yín. So ibi tó ń gbèrè Ọlọ́run agbolórí àti aláàánú dìde sí yín.